sílẹ̀. Ẹ̀sán jíde òun balógun lọ́rùn. Ṣàpàlà jáde égbodò wọlé. Ẹ̀sán jíde òun balógun lọ́rùn. Ṣàpàlà jáde égbodò wọlé. Ilé máa rọ̀, ọ̀yẹ́ máa rọ̀. Àwa ti lé Fúlàní ẹ̀yìn òdìgbé. Òdìgbé ìbúra ẹ̀bí rọ̀ rẹ̀. Àdìmọ̀ 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 àdìmọ̀. Àwa ti lárúbọ ní ẹ̀yìn òdìgbé. Òdìgbé àrùnà ẹ̀bí rọ̀ rẹ̀. Àdìmọ̀ 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 àdìmọ̀. Ọjọ́ ìtura olùgbọ́ àwọn ajagunà níwájú aláṣẹ lọ́rùn. Ìjẹ̀lì kiri ìdájọ́ ìdúmọ̀lé. Àtijáwé ìwọ̀rọ̀ àtùwà lára. Àtijáwé ẹlẹ́rọ̀ àtùwà lára. Jẹ́ǹsì mi, ẹ̀wẹ̀ jẹ́ǹsì mi, kòtò jẹ́ǹsì mi, àjẹ́ jẹ́ǹsì mi, ikú jẹ́ǹsì mi, àrùn jẹ́ǹsì mi, ẹ̀yin ọwọ́ òkùnkùn ẹ̀ máa jáyé sí i, ṣàmàlà jáde ṣètò. Ẹ̀lẹ́ gbogbo ọmọ kóòtù òjìrè ńlẹ́ lóko káàkiri gbogbo àgbáyé. Ẹ kú kàlẹ́ o. Á dára fún gbogbo wa. Ayọ̀ wa kò ní yẹ̀ náà fún wa. Wọn aláìmọ̀ká bí ń ṣe rẹ̀ ló púpọ̀. Wọn ọ̀pọ̀lọpọ̀ bí ń ṣe rẹ̀ lọ́pọ̀. Àádùn yìí ni mo máa fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Àádùn. Ẹni náà kà sáàdùn wúlò ni. Orí ara rẹ̀ ṣe kékeré. Pàápàá jùlọ àwọn tó bá jẹ́ ìṣẹ̀dá omi tútù. Àádùn dáa tí wọ́n bá fi ń ṣe sàárà. Àádùn dáa tí nǹkan bá ń dùn wọ́n lọ́kàn tí wọn ò tètè rí. Àádùn dáa. Tí a bá wà lórílẹ̀-èdè ibi tó ti lè rí àádùn yìí, ṣúgà là á lò. Bá a ṣe gbà lo ṣúgà, a máa ṣàlàyé ẹ̀ fún wa níjọ́ míì. Àádùn yìí, tí a bá wá oyin gidi kalẹ̀, oyin ìgàn, a gé kéékèèké kalẹ̀, a máa wá fi àádùn yìí, a máa kó oyin jẹ. Ó ti kọ́kọ́ blẹ́ẹ̀sì méjèèjì ọkọ̀ jẹ. Tó bá ń jẹ ní ṣọ́ọ̀bù bí tó ti ń tajà tó sì ń blẹ́ẹ̀sì ẹ̀, ọjà rẹ̀ ó máa tà. Gbogbo ohun tó bá fi sọrí nǹkan yẹn ó máa lọ déédéé. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ torí pé òun lo nǹkan yìí, ó máa fi ṣe abàyà gbàǹgbà sí gbogbo èèyàn. Tó bá délé ìkọ́ tá láìpẹ́ pé kò sí ohun tó ṣe fún mi. Mo rí èèyàn tó ẹni tó bá ní ó lè ṣe nǹkan ọkàn fún ó lè ṣe mẹ́wàá fún ọ. Torí nǹkan ọ̀kan ló ní ò lè ṣe fún ọ, ṣùgbọ́n lágbára kó ṣe kọjá mẹ́wàá fún ọ. Ayé ò ní fomi àtàtàǹbà fún wa o. Ìkó ayé ò ní bà wá o. Ayé ò ní gbogbo ọ̀nà ó lè kọ́ni lẹ́sẹ̀ ká yàdá o. Tí gbòǹgbò bá kọ́yàn lọ́nà o lè bínú yàdá kó gé. Ṣùgbọ́n tọ́mọ aráyé bá takùn tí wọ́n bá fi dí ni lọ́nà ó lè ju gbòǹgbò ọ̀nà lọ o. Ayé ò ní dí wa lọ́wọ́. Ayé ò ní dí wa lọ́nà. Ìgbàjẹ́ ìgbàmú wa. Olókun ò ní jẹ́bẹ̀ òdí o. Tútù làá bá lè gbé o. Ara kì í ní ọ̀gẹ̀dẹ̀ o. Ara ò ní ní wá o. Ara ò ní ní wá fowó. Ara ò ní ní wá fọ́mọ. Ara ò ní fàlàáfíà ní wá. Ara wa yóò máa dẹ̀ fowó. Yóò máa dẹ̀ fàlàáfíà lóòrèkóòrè. Òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀ o. Ire ayọ̀ wa kò ní tà sí wa. Ẹ̀yin ìyá ẹ máa ṣe kíní yìí káwọn ọmọ yẹn máa jẹ àádùn ẹ̀rẹ̀ wẹ́wẹ́wẹ́ àádà sínú oyin ẹ ṣàdúrà sí káwọn ọmọ yẹn máa jẹ. Eléyìí da gbòògùn ẹ̀yọ́nú tó ń wá káàkiri lọ. Báyé bá ń bínú ẹnu wọn máa yọ sí gbogbo nǹkan èèyàn máa lọ létí lótò ní. Kò jù bẹ́ẹ̀ lọ. Sí ó jù bẹ́ẹ̀ lọ. Sí ó jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ sẹ́ẹ̀.
àṣírí ni wọ́n ń pe léyìí kì í sóògùn á dára fún wa o ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group agbára ìṣẹ̀dá àṣírí agbára ìṣẹ̀dá omi tútù ẹ̀ bá a pàdé ńbẹ̀ èmi náà ní o lórí abala ìtumọ̀ àlá bàbá ọgbọ́n yìí kan náà ni gúrùpù mi ìtún nìyẹn gúrùpù pọ̀ lẹ̀ tá ń lọ ṣùgbọ́n díẹ̀díẹ̀ là á máa tó èmi náà ní Lukman ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà olóòtú abala àṣírí agbára ìṣẹ̀dá olómi tútù afomisòwòsàn afomipẹ̀rọ̀ ẹ̀rọ owó ẹ̀rọ ọmọ yóò máa yálé o ara òní ni wá ànímọ̀ nira owó ànímọ̀ nira ọmọ ànímọ̀ nira àlàáfíà ìrèwọ̀ òní pẹ̀dé yóò máa lékún ni jojúmọ́ nire olókun máa lékún ìrèwọ̀ máa lékún jojúmọ́ nire ọlọ́sà máa lékún ìrèwọ̀ máa lékún níbi ayé tí ń bomi òkun níbi ayé tí ń bomi ọ̀sà ara òní wọ̀n ó ń pọ̀ sí ó ń kún sí ni orí ayọ̀ wa yóò máa lékún yóò máa pọ̀ sí ni o ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ọ̀fẹ́ ni o nọ́mbà tẹ́ẹ̀fì darapọ̀ mọ́ wa ni +234 80 32 98 32 98 kọ́ńfààní ẹ̀tẹ̀ wà ní Nàìjíríà 080 32 98 32 98 ẹ̀yẹ tó mú nọ́mbà mi wá +234 81 33 155 111 081 33 155 111 ẹ̀jẹ̀ mú nọ́mbà kan sí wa +234 80 890 338 658 ẹ̀jẹ̀ sọ́ọ́nù ti Nàìjíríà 080 890 38 658 bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni alábẹ́rẹ́ lórí àkọsẹ̀jáyé àbí lórí nǹkan tó rí yín lójú ní kọ̀kọ̀ ní gbangba àwa náà ẹ̀kọ́ àìsàn lọ́hùn o tá a bá mọ̀ nípa rẹ̀ á ṣàlàyé fún yín ire kàbìtì ọmọ ayílù wá. ẹlẹ́gbẹ́ ni mímọ̀ mọ́ látọjọ́ tó ti pẹ́ o tí ọmọ bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òbí àti mọ̀ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti lóyún ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká àwa délé ayé ká gbàgbé pé àwa lẹ́gbẹ́ lóbi ọ̀run bí nǹkan bá wá ń dàrú wọ́n lè kóró sùn ìyá ní ìsàwọ̀ ẹ̀jẹ̀ àmọ́ rántí pé gbogbo wa la lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ látòdì ọ̀sán jáde làárọ̀ ìgbà. Ẹgbẹ́